kòkòrò bákúnbákùn nínú èdè bàbá ìdè ètò tuntun tó ń jáde nílé yìí o òun bẹ̀rù ọdẹ ẹ̀gbọ́n parí dáhùn ìbéèrè àwọn kọ̀ọ̀kan lórí ètò oníbẹ̀rù ọdẹ tó gbẹ̀rù ńlá 500,000 naira fún yorùbá game show ní ìpínlẹ̀ ìpínlẹ̀ nílẹ̀ yorùbá tó ń gbélé àṣà àti ṣe owó àtàṣàyàn ọ̀rọ̀ ìbéèrè tí máa jáde lọ́lọ́kùn òjọ̀kan òun ọmọ yorùbá àtàtà káàkiri àgbáyé bóyá kájọ máa kẹ́kọ̀ọ́ kájọ máa kọ́ wọn lórí ètò tí àwọn kan fún gbé kalẹ̀ lórí youtube òun bẹ̀rù ọdẹ authentic yorùbá tí ilé ìyá ti máa rí o àwọn kan kan lóde ta lórí ìtúbọ̀ tó tí ò dáhùn ìbéèrè gbogbo ńlá ìpàdé lórí ètò oníbẹ̀rù ọdẹ kájọ máa fojú wọn jẹ àyèjẹ lórí youtube channel authentic yorùbá tv láti ìgbàlódà. má ṣe eré láyé mi ò má ṣe eré má ṣe eré láyé mi ò má ṣe eré má ṣe eré láyé mi ò má ṣe eré má ṣe eré láyé mi ò má ṣe eré n ò ṣìkà láyé n ò ní ṣìkà lọ́run n ò ní ṣèbàjẹ́ ọmọ làkejì má ṣe eré láyé mi ò má ṣe eré báyé ń gbógun ẹ sámọ hùwà rẹ o báyé ń dìtẹ̀ ẹ sámọ hùwà rẹ báyé bá ń gbógun ẹ sámọ hùwà rẹ báyé ń dìtẹ̀ ẹ sámọ hùwà rẹ àbọ̀ àfàbọ̀ fúnníṣẹ́ ó ti dá mi lójú iṣẹ́ ọwọ́ ẹ̀dá ni yóò gbẹ̀dá là báyé ń dìtẹ̀ ẹ sámọ hùwà rẹ. Akanda ló rọrọ̀ lẹ́nu bíi tẹjọ́ àjọwàrú Awikonko aṣọ lójú ọlọ́rọ̀ ẹni ṣeré kó múra ṣeré ẹni ṣèkà kó múra ṣèkà àtòrí àti ìka ìkan kì í gbé àti sùn ní ká máa ro ká tó ṣohun kóhun. náà mo kí gbogbo ọmọ Yorùbá jákèjádò àgbáyé bí ìṣe mi torí pé bàbá kọ́kọ́ wọnú ilé kan ìyáálé ilé la gbọ́dọ̀ kọ́kọ́ kí ẹlẹ́gbẹ̀rin ìgbàkọ kò ní dáa gẹ́gẹ́ bí ọmọ Yorùbá kéèyàn ó dénú ilé kan kó má lè kí wọn kú kalẹ̀ ẹ̀lẹ́mbẹ̀ ń wo ṣe dáadáa lè jí o bóò lẹ ṣe wà bóò ní akúṣẹ́ àná Yorùbá fẹ́ràn kíkí Yorùbá ka kíkí kún púpọ̀. ọ̀rọ̀ tí mo fẹ́ sọ yìí ọ̀rọ̀ nípa òótọ́ ọnú tí gbéni lékè àkóyawọ́ tí sọ ní dèèyàn pàtàkì tí wọ́n fi sọ wípé olódodo lè yàn ẹnikẹ́ni tí wọ́n bá sọ pé olóòótọ́ ni olódodo ni irú ẹni bẹ́ẹ̀ ṣe fọkàn tán kò sí tí wọ́n fẹ́ kó sí sàkánì rẹ̀ sí ìkíà ẹ̀ tẹ́rù lè bà wọ́n tí mèmí lè mì wọ́n fọkàn balẹ̀ pé ọdún lẹ́lẹ́kọ́ sí ó sèfù ń bẹ̀ ta lẹ́lẹ́ fún lọ́wọ́ ó sèfù lọ́wọ́ ẹ̀ ẹlòmíà máa sọ wípé owó olówó kì í bó lè gbé àìníkùnrin ẹni níjànú ní jẹ́ bẹ́ẹ̀ wọ́n bá fún ọ lówó tó bá lè gbà lọ́wọ́ sọ fún nítọ̀ ń pé ẹ má fi sí mi lọ́wọ́ o kì í sí káwá kó fún ọ kó mú dání kó wá fowó wa ná kó wá máa sọ wípé ẹ wo àtòwò olówó àtòwò ẹni kíkan kọ́ mọ́ wọn èèyàn ń bẹ̀ òbúrú jáì. náà arábìnrin tí mo fẹ́ sọ̀rọ̀ rẹ̀ yìí ó nìkan kọ́ ní ìṣẹ̀lẹ̀ yìí ọ̀kọ̀ọ̀kọ̀ ṣẹlẹ̀ sí rí wọ́n ṣe mistake sẹ́ndì owó sí ọ̀dàrà ọ̀pọ̀lọpọ̀ èèyàn bẹ́ẹ̀ ni wọ́n ti ṣe mistake sẹ́ndì owó bẹ́ẹ̀ sí tí wọ́n ti dá padà fólówó ṣùgbọ́n lọ́pọ̀lọpọ̀ cases bẹ́ẹ̀ tí n bá ń gbọ́ táwọn èèyàn bá sọ tàbí ìwé ìròyìn gbé mo máa ń kọ́kọ́ wọ́ndà wípé ní Nàìjíríà wọ́n sẹ́ndì owó sáwọn èèyàn wọ́n sẹ́ndì ẹ̀ padà sẹ́ni tó lówó ṣùgbọ́n mo mọ̀ wípé condition ló kó wọn ní papá mọ́ra kì í ṣe pé bóyá wọ́n lẹ́mìí àti dá padà bẹ́ẹ̀ ni mo sọ majority àwọn èèyàn tó máa ń rówó tó máa sọ pé gbé lọ sí police station wọ́n gbé ẹ̀wọ̀n compensate wọ́n fún wọn kọ wọ́n sọ wọ́n di Mr Integrity ní Nàìjíríà majority wọn kọ́ ni wọ́n wù láti dá owó yẹn padà condition tó gbà rówó yẹn ló mú ẹ dá padà owó tí wọ́n rí tọ́ rí lójú èèyàn dandan ni kí wọ́n dá padà because àròyìn ọ̀sẹ̀lẹ̀ àwọn kan fọkàn sí pé káwọn ọjọ́ pé àwọn kan mọ̀ fọkàn sí pé bó ló bá ń bèrè ńkọ́ ẹni tó rí ti ní wàhálà lórí because tó lówó bá ti rẹ́ lórí ìtọ́kọjá tó lóun sanwó nípa àmẹ́ tó jí àmẹ́ tó rí so reason and purpose nìyẹn tó fi jẹ́ wípé wọ́n máa wà forced láti lọ dá owó yẹn padà kò túmọ̀ sí wípé bí ọ̀pọ̀lọpọ̀ igbó ṣe wà tí wọ́n jẹ́ abúnisán tí wọ́n lóró nú kò túmọ̀ sí pé kò sáwọn igbó abániṣeré náà o tí wọ́n bá yàn ṣeré tí wọ́n dẹ̀ ní bùyàn jẹ tí wọ́n ní bùyàn sán lọ́pọ̀lọpọ̀ gbà ńlá ti rí wò
níbi tí kìnìún ti ń bá èèyàn ṣeré. Kìnìún èdè kì í dẹ̀ fún èèyàn ṣeré, ìpa oúnjẹ ìpanu lórí sí. Ó túmọ̀ sí pé bá a ṣe ráwọn èèyàn tí wọn ò ní integrity tó jẹ́ pé condition ló mú ọ dá padà, but at least wọ́n padà dá padà. Ńlá ráwọn èèyàn kọ̀ọ̀kan tó jẹ́ wípé condition wà rántí ẹ̀ o kò wà rántí ẹ̀ o, ó dàwọn nìkan ló bọ́ sí lọ́wọ́ o, wọ́n ní ọkàn láti dá padà because wọn kì í jègún mọ́yán, wọn yìí mú nǹkan ní nǹkan mọ́ tiwọn. Now oríṣiríṣi ìṣẹ̀lẹ̀ báyìí láti wá rí ti kéèsì arábìnrin tí wọ́n fẹ́ sọ yìí. Ìdí tó fi légbà kan jọ̀rẹ́ lọ ò ní wípé náà tí ẹ fẹ́ jẹ́ kí nǹkan kó dá wa lọ́wọ́ kọ́ mọ̀ ń bọ̀. Ìwúrí ọdún tuntun níbi tá a ti máa ń tọrọ ohun tá a fẹ́ tẹ́lẹ̀ dọ̀ sì máa fàṣẹ sí ní wàrà ń ṣe sà. tọdún yìí tó ti wọlé dé o. ọ̀wọ́n àwọn ọmọ ṣẹ́gilájẹ́ ẹ̀là àwòrán yẹn máa làkúlà sọ̀rọ̀ ọ̀gbọ̀gbọ̀ kan ọ̀gbọ̀gbọ̀ kan. gbogbo wọn borí ìrókò wọn pariwo ajé tantan. gbogbo ẹ̀dá yìí pátá tó fẹ́ gbẹ́gbẹ́ pé làwọn ẹlẹ́nu iṣẹ́ kò fẹ́ máa rí tajé ṣe kó sọ̀rọ̀ kó bóde pàdé. ìṣẹ́gun ọ̀tá lójú ayé àti lójú ọ̀run. ẹ̀rọ tó ń wá ọmọ lọ́jọ́ tó ti pẹ́ ìjákulẹ̀ lórí ìwé ìrìnnà ní gbogbo ìgbà. òtún rí jẹ̀rí mu tẹ́lẹ̀ ṣàdédé ní gbogbo nǹkan lọ́dún rẹ̀ bì. tètè máa bọ̀ níbi ìwúrí ọdún tuntun yìí èyí tó máa wáyé fún ọjọ́ mẹ́rìndínlógún gbáko ní dẹ̀sẹ̀mbà ọdún tá a wà yìí. kó wá tọrọ gbogbo tó fẹ́ fún ayé rẹ̀ ti dáadáa. káwọn alálẹ̀ ó sì máa fàṣẹ sí gbogbo ẹsẹ̀. àwọn tó gbá lọ́dún tó kọjá ohun tí wọ́n fẹ́ ti tó wọn lọ́wọ́. wọ́n ti ń gbé ìgbésí ayé ìrọ̀rùn báyìí. ìwọ náà má ṣàfira. ẹ wá gbọ́ o ẹ̀yin tẹ́ bá wà lọ́nà tó jìn lórílẹ̀‐èdè Nàìjíríà àtẹ̀yin tẹ́ wà ní ìpínlẹ̀ orílẹ̀‐èdè ní Áfíríkà tó fi mọ́ ẹ̀yin tẹ́ wà nínú òyìnbó tẹ̀lé ráàyè wá síbi ètò yìí físíkàlì. ẹ wá fòyà ṣọrí bí ìwúrí ọdún tuntun yìí bá ti ń lọ lọ́wọ́ ní Dẹ̀sẹ̀mbà. a máa ṣe fídíò kọ̀ pẹ̀lú yín tí kálukú dẹ̀ máa ṣe ìwúrí rẹ̀ lẹ́yọ kọ̀ọ̀kan ní èmi kan ìwọ kan tó lóyìnbó ń pè ní one-on-one. táṣe ó dẹ̀ máa dùn lójú ẹsẹ̀. privacy yìí jẹ́ wálé lórí bí gan ni o. àwọn tí yóò máa súre fáwọn èèyàn níbi ètò yìí mímọ́ ní gbogbo wọn wà. àwọn alálẹ̀ ló ń gbẹnu wọn ṣàṣẹ. elédùà ló fi ṣẹ́ràn wọn. bóyá tó bá wà ní Nàìjíríà tàbí any country ní Áfíríkà bó sì jẹ́ lóyìnbó ló wà. tètè pé àwọn hotline wa yìí kó book sílẹ̀ +23491509170 tàbí +23491509169 tó fi mọ́ +2347031854347. èyí tẹ́ bá wà ní ìpínlẹ̀ Ògùn àtàgbègbè ẹ̀ ẹ lè kàn sí iléeṣẹ́ wa láti lọ book. a wà ní number 55 OEA compound along Old Ondo Express Road adjacent Bona Farm Junction Ìjẹ̀bú Ìgbésẹ̀ nípínlẹ̀ Ògùn tàbí kẹ́ẹ̀kan sí OEA apps and club spices lórí Facebook @OEA_Abba lórí Instagram. wẹ́bsáìtì wa ni www.oea/abba.com. email address wa ni appsclubs2019@gmail.com. níbi ìwúrí ọdún tuntun tó máa wáyé ní December. ọmọọba Ọlámilékan Lóhùn aláṣẹ OEA apps and club spices ló ní pé tèmi tiẹ̀ ò ní sọ̀rọ̀ ṣe o èé ṣe. Ẹ káàbọ̀ padà. Now láì ìgbà kókò yín gẹ́gẹ́ bí n tí mo sọ mo ní condition tí ọ̀rọ̀ arábìnrin yìí gbà wá. èèlò ni wọ́n sẹ́ndì sínú owó ẹ̀ sínú àkáǹtì ẹ̀ mistakenly. àná ẹni tó sẹ́ndì owó sínú àkáǹtì ẹ̀ bó ló ṣe rí 4 million naira ni wọ́n sẹ́ndì sínú àkáǹtì ẹ̀. ẹ tó ṣe mistake sẹ́ndì owó sínú àkáǹtì ẹ̀ yìí ẹni tó ti máa ń fún lówó tẹ́lẹ̀tẹ́lẹ̀ ni for close to period of 1 year ní ti máa ń sẹ́ndì owó sí lóṣooṣù for upkeeping ni. Now woman tí wọ́n sẹ́ndì owó sí yìí is like bóyá mo ṣe give away lórí program mi kí ẹnìkan náà àwọn fans mi kó wá sọ pé ẹnìyẹn o tàbí ẹnìkan bẹ o ó wù mí láti dá sọ̀rọ̀ ilé ayé ẹ̀ bóyá ìgbà tó sọ ọ̀rọ̀ ilé ayé ẹ̀ pé òun ò lọ́kùnrin òun ò lọ́kọ ọmọ méjì ló ń bí mẹ́ta ló ń bí ìkan ló ń bí kò sólùtọ́jú òun ló ń dágbọ́ bùkátà ẹ̀. woman yìí látàbúrò ló dẹ̀ ń sẹ́ǹdì owó sí lóṣooṣù for upkeep ó fi ń assist life ẹ̀. ẹ dákun ẹ dábọ̀ o ṣé irú èèyàn bẹ́ẹ̀ ló yẹ kó wá ṣe mistake sẹ́ǹdì owó sínú àkáǹtì ẹ̀. wàá mú fún yẹn kúrò nínú àkáǹtì ẹ̀ immediately. bóyá ọ̀nà ni o bóyá kó fún èèyàn dání ni o bóyá kó sínú àkáǹtì míì ni o. ó bá wa tì àmọ́ wọ́n bá wọ́wọ́ tì. wàá lò rò pé kọ́sítọ́mà lọ sẹ́ǹdì ẹ̀ sí ọ kọ́sítọ́mà wo lẹ́jọ́ ní bísínẹ́sì 4 million naira. ìwọ èèyàn bẹ́ẹ̀ yẹn kọ́sítọ́mà wo lẹ́jọ́ ní bísínẹ́sì 4 million naira tí yóò sẹ́ǹdì 4 million naira sí tí èèyàn sẹ́ǹdì 4 million naira sí yẹn kò wá ní pé èèyàn kó tó sẹ́ǹdì ẹ̀. láyé tá a wà yìí kódà kó sẹ́ǹdì owó sí yẹn pé lákàá nọ́mbà yẹn lánàá ó béèrè lónìí pé sọ valid o. mo fẹ́ sẹ́ǹdì owó o sákàǹtì yìí sì ṣiṣẹ́ sínú àkáǹtì yìí ni kí n sẹ́ǹdì ẹ̀ sí 4 million kọjá nǹkan tó yọ sẹ́ǹdì sí yẹn tó wà lọ pé mi ìlú àkáǹtì nọ́mbà yẹn mọ̀ tàbí mo ti fi yáwó
tàwa ni kò ní losses sẹ́ni tó sẹ́ndì ẹ̀ ní abẹ́ni tó sẹ́ndì ẹ̀ sí ẹ̀tọ́ sẹ́ndì ẹ̀ sí ó sọ pé kí ló tẹ̀ ṣe ẹ bá béèrè lọ ti ní o kẹ́ tó sẹ́ndì ẹ̀ o mo jẹ́ bọ́ fàkáǹtì ẹ̀ jẹ́ gbèsè o wọ́n dẹ̀ ti máa yọ o tàwa ló ní gbèsè so ni mo fi sọ wípé owó tí ń bẹ nínú ẹ̀dá lélẹ́gbèje àwọn èèyàn kan ń bẹ tó jẹ́ pé ẹni ilẹ̀ẹ́lẹ̀ ni wọ́n oníyà ni wọ́n yẹ kó fún wọn lè kàn máa mọ òkun ya wọn ni òun ní ẹ̀ ní ìdìrànlọ́wọ́ ṣùgbọ́n wà lójú máa ń ta majority wà lójú ọmọ ta wípé ẹni yóò yẹ kó wà ní position ibi tó wà meanwhile bọ́lá ń ṣe dárú ẹni bẹ́ẹ̀ position tó yẹ kó wà gangan náà ló wà yẹn ní wàhálà òfìsùn jẹ́jẹ́ lálọ́mọ táàpẹ̀ lálọ́mọ sànńdì lálọ́mọ gbá wàhálà lábàrá ni wọ́n máa wọ̀ ọ̀nù wa pé ìwọ wèrè tí ń bá sì yíjú padà sí ọ ọ sáré ẹsẹ̀ ọ̀fẹ́ tẹ́lẹ̀ ń dẹ̀ tó lé ọmú o oríṣiríṣi àwọn èèyàn ni wọ́n máa ń rí oore lọ́pọ̀lọpọ̀ gbà gẹ́gẹ́ bí ojúṣe rẹ gẹ́gẹ́ bí n tó yẹ kó o ṣe mo ti sọ dé lọ́pọ̀lọpọ̀ gbà wípé do you know wípé ọlọ́run ò dá ẹnì kankan torí ẹnì kankan ìgbà táwa kékeré táwọn òbí wa ò ṣe tó a máa wò ó pé sẹ́ni bó lẹ́ ṣe ṣe tán fi rí ilé kọ́ bó náà ṣe tán fi rí mọ́tò rà bó náà ṣe tán fi lè sanwó skul wa lójú ẹsẹ̀ bó náà ṣe tẹ́bi fi ń pa wá gbàtàwa náà wá dàgbà láwa rí nǹkan fèsì ńgbà náà pé àṣẹ́rù làwọn ìyá irú ńgbà náà àṣẹ́rù làwọn bàbá irú ńgbà náà ni la fi pọ́ ọmọdé tó lójú àgbà jìn àdúrà kọ́mọkùn kékeré là á gbà bóun náà bá ti ń dàgbà tó lójú àgbà jìn náà ó rè. So with that àwọn nǹkan tó ń ṣẹlẹ̀ sí àwọn èèyàn kan lè fi mọ́ ṣàríkọ́gbọ́n ọlọ́run ò dẹ́nì kankan torí ẹnì kankan ọlọ́run ò dọ́mọ nítorí òbí kò dá òbí nítorí ọmọ ọlọ́run dá kálukú nítorí ara rẹ̀ ni nígbà tá a délé ayé la fi humanity kún la fi ń fọ̀rọ̀ ọmọ sọ́kàn fọ̀rọ̀ ìyàwó sọ́kàn fọ̀rọ̀ ọkọ sọ́kàn la fi ń fọ̀rọ̀ ẹbí sọ́kàn majority ti bá òkú ẹ̀jà ó ti bá ẹ̀gbọ́n màmá ẹ̀jà ó ti bá àbúrò màmá ẹ̀jà ó ti bá àbúrò bàbá ẹ̀jà ó ti bá ẹ̀gbọ́n ẹ̀jà ẹ̀gbọ́n mi lówó kò ṣe fún mi ọ̀rọ̀ tí pẹ́ ẹgbẹ́ ẹ̀ tó lówó tí ò ṣe fún ọ gangan ní bùkátà tiẹ̀ so ti gbọ́ bùkátà tiẹ̀ tán ẹgbẹ́ ẹ̀ tó rò pé lówó yẹn ǹjọ́ ọmọ bóyá ṣe ló bá ṣe ló yáwó gbọ́múlé láńtà bóyá owó cooperative ló fi ń ṣiṣẹ́ bóyá owó báńkì lọ́gbà tó fi ń tajà bóyá iye tí ń pa wọlé ni wọ́n ń wò nǹkan tó gbèsè ni wọ́n ń kà ọ̀nà tó gbà sí ọ̀mọ́ tí majority èèyàn ń ká mọ́ra lábẹ́ ilé ẹ̀ lágbájá ní heart attack tàmẹ̀dún ní stroke ǹjọ́ ọmọ wọn di ohun tó ṣokùnfà stroke àti heart attack wọn you don't know bóyá ròmù gbèsè ló fẹ́ lómi ní heart attack lójijì ìrònú déètì gbèsè tó ti fẹ́ dé iye ìgbà ìjọ tó dá ti fẹ́ pé bóyá dẹ̀ ti sọ gbọ́n máa disgrace ẹni bí ọba ti san bóyá sọ pé wọ́n máa gbẹ́sẹ̀ lélẹ̀ ẹni bí ọba ti san ìyẹn ni ó mú payà wá lójijì ní ọ̀sẹ̀ nílẹ̀ ní daláàbọ̀ ara so káyé fi ọkàn bu nǹkan kan and again gbogbo alamọ sọ pé afẹ́ kó léde ọ̀dà afẹ́ kìlú ọ̀dà ìlú ò lè dá báyìí nígbà tá a bá ti ń fojú olóore gógí kí wàá ní ìdájọ́ tí wọ́n ṣe fún wọn náà fún di Saturday lédè tí ẹni yẹn pàdé ẹ̀ lórí program ẹ̀ láti United Kingdom ó ní òun máa ní àwọn ti fún ní ok máa gbọ́ nǹkan tó sọ o ó ní ironically ó ní ok 4 million naira was mistakenly paid into the account of one of my followers on Sunday. By Monday morning, she cleared the money out of her account, saying she thought it was from a customer. This is someone I trusted and I love so much. Someone who have found favor on my page by one of my fans in the UK. Ironically, the money belonged to this same woman who have been supporting her and her family with monthly feeding money for over a year now. We have given the fellow till next week Saturday to bring this money out from where it is. I will not mention names or post pictures until Saturday comes and we know see 4 million naira to say I am heartbroken is an understatement on many levels, but make we wait till Saturday next week before we know how it will end.
na this same Facebook we go still settle the matter. Oní tí òṣòro kọ kò ṣòro gbé. Ìṣẹ̀lẹ̀ méjì ni ó ṣẹlẹ̀ sárábìnrin ọ̀hún. Àkọ́kọ́ orí tí ń wá látọ̀dọ̀ obìnrin yẹn ti dópin. Àkọ́kọ́ ni pé compulsorily ni kó dáwó yẹn padà ó máa dá padà. Bó ṣe jíjí bó ṣe kékó bó ṣe yíyá yóò dá padà. Ẹlẹ́ẹ̀kejì orí tí ń wá látọ̀dọ̀ obìnrin yẹn ti pin sọ́dọ̀ rẹ̀. Ẹlẹ́ẹ̀kẹta kò sẹ́ni tí yóò ṣe lóore tí ó ṣe láàánú mọ́. Ẹlẹ́ẹ̀kẹrin ni pàṣírí òtù àgbò oko ẹ̀ jáde àgbè píkṣọ̀ ẹ̀ jáde gbogbo èèyàn mọ̀ orí èèyàn ti ṣe. Ó ti fi ìgbọ̀nsẹ̀ kínkínní ó ti fi bàdíjẹ́ because ní ìmọ̀ bí èèyàn ṣe máa wà in its right senses. Ẹni tí ń ṣàánú fún ọ dẹ̀ rí apẹ́ àkáǹtì èèyàn báyìí ni o. Ẹnìyẹn wá pè ọ́ pé mo ṣe mistake send 4 million naira sákàǹtì yín ó lè deny ẹ̀ wọ́n ní mo ṣe bí customer lọ́sẹ̀ ní tó bá jẹ́ customer lọ́sẹ̀ díẹ̀ sí ọ bẹ̀rẹ̀ return owó padà. Story wa bẹ̀rẹ̀ wọ́n ti ní ká fún di Saturday gbogbo ìsọ̀wọ́ aláìmoore àforesú ní ṣe ọ̀kan gbà ọ̀kan délé gbogbo ẹ̀ṣẹ̀ láyé yìí owó ni o owó ni máa ń tẹ̀ǹtì èèyàn jù if care is not taken. Money can change you to do anything. Money owó ó wà very very tempting o. Irú àwọn owó bẹ́ẹ̀ àákò tí máa ń gbé sí i lọ́wọ́ làákò tí èèyàn nídìí owó tí ò sí nǹkan kan lọ́wọ́. Do you now know? Káwá lò gangan lọ kọ́kọ́ pé obìnrin yẹn padà ẹ ló mà owó kan wọnú àkáǹtì mo dẹ̀rọ̀ pé mistake ló máa jẹ́ o ńgbà tí ẹ̀jọ̀ sọ̀rọ̀ 4 million tẹ́lẹ̀ tówó tó dẹ̀mọ́ fún olóṣooṣù tó mílíọ̀nù mo dẹ̀rọ̀ pé mistake ló máa jẹ́ o ẹ send account number yín kí n máa ń send ẹ̀ sí padà. The woman now will now àwọn obìnrin yìí lóòótọ́ kò sẹ́ni tí ó gba 4 million tí ó sọ pé kọ́ máa lọ bẹ́ẹ̀ mo wà wú ẹ̀ ni o it doesn't hold you anything but yóò kọ́kọ́ wò pé no for saying the truth ó yẹ kí n compensate woman yìí kó lè bá a mọ yìí ẹ̀ anything tó bá wá fún ọ nígbà yẹn àjẹmọ́nù ti ẹni ó sáàkú expect ẹ̀ tẹ́lẹ̀ ó dẹ̀ ṣiṣẹ́ oore tí majority wa ò ṣiṣẹ́ ńlá ń jẹ́ bó bá ti wá jẹ́ kéékèèké ló bá ń wá ká appreciate ẹ̀ bí Bíbélì sọ wípé kágbó kékeré ọmọ bẹ̀rù dídùn inú Olúwa ni láti sọ di ní ńlá kò sí ní tẹ́dá bẹ̀rẹ̀ tó jẹ́ pé ní ńlá náà lèèyàn fi bẹ̀rẹ̀ yìí ẹni tó lówó tó bẹ̀rẹ̀ business ní ńlá sókòwò yẹn jọ ní ńlá ni sókòwò yẹn ní ńlá lẹ́ẹ̀kan náà ni ibi tí níjọ́ tó ti ń kó jọ ẹni tí ó ṣe mílíọ̀nù tí ó ṣe business 1 billion naira tí ó kọ́ ní 500 million naira ṣé ẹ̀kan péré náà ló ní 1 billion yẹn ni ẹ̀kan péré náà ló ní 500 million yẹn ni yọ́dẹ̀ ní lẹ́ẹ̀kan náà yọ́dẹ̀ wá sọ pé ní náà lòun fi kọ́ lẹ́ẹ̀kan náà tó bá ní lẹ́ẹ̀kan náà tó jẹ́ ẹ̀kan náà ni owó yẹn dé ṣé ẹ̀kan yẹn náà ló bẹ̀rẹ̀ ìpìlẹ̀ rẹ̀ business tó ṣe tó fi rí 100 tó fi rí 500 million naira ó túmọ̀ sí pé kó ṣe business kékeré bó o bá dẹ̀ ṣe yahoo tán fún ọ ní 500 million naira kò túmọ̀ sí pé jọ́kan náà lọ dárun mọ́jú ìsìnkú jọ́kan tó dárun mọ́jú náà sì san 500 million naira fún yóò ti ní iye ọjọ́ tó ti ń dárun mọ́jú tó rówó gbà tàbí tó rówó kéékèèké gbà. So ẹ̀dá gbọ́dọ̀ mọ bá a ṣe fi ọgbọ́n Ọlọ́run hùwà bá a ṣe béèrè sùúrù lọ́wọ́ Ọlọ́run bá a ṣe ní ìtẹ́lọ́rùn pẹ̀lú tá a bá ní ìtẹ́lọ́rùn bàbá wa ẹ̀ ń bá ní ìtẹ́lọ́rùn ti jogún ayé kò ní sí káyà sókè fún ọ bí o bá ti sí káyà sókè fún ọ ìrọ̀rùn àti fọkànbalẹ̀ ní bẹ́ẹ̀ bí tí o bá ti sí káyà sókè kò wá sẹ́ni tó nírọ̀rùn àti fọkànbalẹ̀ tí ọ̀lọ́nà àbáyọ anybody tó bá ti wálé ayé mọ́yà ọ̀gbọ́ tíra sàbúrà ni ó ní ẹni tó bá ti ní ojú kòkòrò ayé kò ní lékún ní ohunkóhun ju ìjìnà sí Ọlọ́run ọba lọ kò ní lékún bó bá ti jìnà sọ́lọ́ àwọn èèyàn ó jìnà sí Ọlọ́run wà lé oríṣiríṣi àìdánwò mọ́ láyà àìrójú tí ò ní tán àìbalẹ̀ ọkàn òṣì tí ò ní ní ọrọ̀ lẹ́yìn rẹ̀ mọ́ láéláé
so ojú kòkòrò ayé yóò máa wáyé at the end of the day kò ní rí. So my lovely brothers and sisters, the earlier the better. Tá a bá gbé òótọ́ síkùn, tá a gbà àwọn ìkà, tá a fojoojúmọ́ ayé ṣe rere, ẹ bá ti ń ṣe rere lójoojúmọ́ eré máa ń tọ̀ wọ́n lẹ́yìn. Òótọ́ ò ní tí kò sábà ní tó pọ̀ tí máa ń fún ìyànjú fọkànbalẹ̀ lọ. When you are factual, you say the truth, ọkàn ó mọ̀ wípé mo sọ òótọ́, ò ní ìdálẹ́bi ọkàn. It doesn't matter bóyá àwọn èèyàn wá believe àbáwọn believe ṣùgbọ́n ọkàn ló matter jù kì í ṣe táwọn èèyàn fẹ́ sọ yẹn. Because bó sòótọ́ yẹn gangan tó real wọ́n máa guess náà ni wọ́n sì máa doubt wọ́n máa ní doubtful mind. Bó tó parọ́ náà wọ́n tó máa ní doubtful mind. So kúkú sòótọ́ kí wọ́n ó ní ìdáláre lọ́kàn ẹ̀ wá fi lé tó kù sáwọn kán máa bára wọn jà lọ́kàn. Kò sí ní tó sọ pé kéèyàn máa lóòótọ́. Orówó èèyàn he ẹni tó lówó dẹ̀ tó rí bó ṣe ń padà bọ̀ lórí pé wọ́n ló mú ẹnu yóò tún sọ́dìjà. Ọmọ pé the best náà ní kó sọ pé sálùbáríkà mo bá rí ni o ẹni yẹn mọ̀ pé ó jábọ́ lọ́wọ́ ni ok sálùbáríkà ẹ gbà ẹ máa di owó mọ́ra dáadáa o ẹ tọ́jú àpò yín dáadáa ẹ yàpò yín ò ṣe kò jò tẹ̀rín tọ̀yàyà lẹ́ fi pàdé ńjọ́ mi tó bá rí ọ ní ó gbà olóore mi nu máa yẹn ló bá mi rówó yẹn máa yẹn ló bá mi rẹ́rù yẹn ó dẹ̀ gbé fún mi mo yẹ̀wò fẹ́nẹ́fẹ́nẹ́ kò sí nǹkan kan tó yin jẹ́ ń bẹ̀ tó bá ní ìdí oore lọ́dọ̀ wọn tìdùnnú wọn fi ṣe fún ọ kò pẹ́ dandan kó fún ọ lówó ńjọ́ náà because owó tó jábọ́ lọ́wọ́ ẹ̀ sọ ọmọ bóyá owó àjọ ni owó tó jábọ́ lọ́wọ́ ẹ̀ sọ ọmọ bóyá ó fẹ́ fi sanwó sukú ọmọ ni owó tó jábọ́ lọ́wọ́ ẹ̀ sọ ọmọ bóyá owó ọbẹ̀ tọ́kọ ẹ̀ fún ni. majority wa náà látún sórí látún lóṣòtì gbà ń bá rówó èmi ní fún ìyàmọ́ o mo bá máa yẹn rówó mo fún máa nǹkan lówó tí mo rí i kò lè sọ pé táwọn náírà ní kí n gbà ń bẹ̀. majority àwọn èèyàn máa ń ṣe nǹkan bákan bóò ni wọ́n ṣe ń ṣe níjọ́ tó bá sóore fún wọn ní sanjọ́ náà kó má dàbí ẹni pé wọ́n ti san ẹ̀san oore fún ọ tó bá dẹ̀ ti fún ọ lówó bẹ́ẹ̀ yẹn ò sóore mọ́. wọn wá ní sọ̀rọ̀ ńgbà lẹ́yìn kan dúpẹ́ lọ́wọ́ ẹ̀ wọ́n ní lọ́kàn láti san oore fún ọ níjọ́ mi. the majority wa orí kíákíá la fẹ́ sáré gbà wọ́n bá ti ṣe nǹkan fún ìwọ́n fẹ́ kán san fún ọ. ògbóòrùnyàn lásán béèrè sẹ́yìn ní fún mi ní nǹkan ni wọ́n bọ̀ ọtí mọ́tò lásán sẹ́yìn ní fún wa ní nǹkan ni mọ́tò ẹja kùtù wọ́n bọ̀ ọyọ́ jáde sẹ́yìn ní fún wa ní nǹkan ni wọ́n júwe ọ̀nà fún ọ lásán sẹ́yìn ní fún wa ní nǹkan ni. ìbílẹ̀ ayé ṣe dà nìyẹn gbogbo àwọn tó dẹ̀ ṣe bẹ́ẹ̀ náà kọ̀ọ̀ká lápárò òkè ìwé àtàyítà tàdí at the end of the day kí wàá lóde tí jálòrè wa ògbà tó lọ́run wípé tá àgbà fọ́lọ́run tá à nítẹ̀ lọ́rùn ká fi lè tó kú lẹ̀ fọ́lọ́run kọ́lọ́run wa tó wà fúnra lára ẹ̀ àwọn Olódùmarè onífẹ́ mi kọ̀ọ̀kan wá sílẹ̀ o nígbà tí ń súnmọ́ ọdún tọdún ń súnmọ́ wa ànímọ̀ṣe ànímọ̀yà ànímọ̀bànújẹ́ òótọ́ ọ̀nà kì í sin ní ìrìnàjò ká pàdánù òótọ́ pé o orí ló pé o ìkà ò pé o ẹ má jẹ́ àfibi san orí folóore ọlọ́mọ bí ti yọ ọwọ́ ẹ̀ ẹni tó fomi rú ẹmu lójú tó lógidì tó tàǹtà ògidì tó lógidì ni ọlọ́run yọ owó mi lọ́wọ́ ọrú wọn Akanda ló rọ̀ lẹ́nu bíi tejò Àjàó àrò Awikonko aṣọ lójú ọlọ́rọ̀ ẹ láìkì kẹ́ fọ́lù péjì mi lórí Facebook Awikonko TV ẹ subscribe sí YouTube channel mi Awikonko TV bẹ́ẹ̀ bá ní nǹkan pàtàkì tẹ́ fẹ́ kájọ sọ ẹ já sọ̀rọ̀ lórí WhatsApp +234 904 851 9362 +234 904 851 9362. Èdè àti àṣà Yorùbá ò ní wọ mi orílẹ̀-èdè Yorùbá ò ní dàrú ìlú ẹnì kọ̀ọ̀kan wa yóò tòrò mẹ́nìmẹ́nì àjò wa ṣe o. Adéoyè abẹ́fẹ́ Awikonko ó tún dé lórí ìkànnì yìí o authentic Yorùbá TV YouTube channel Yorùbá DÁJÚ onígbèmọ̀gbè tẹ́ bá ti ń gba ìbéèrè lẹ́ ó máa gba ẹ̀bùn owó ńlá lórí ètò yìí o onígbèmọ̀gbè. Adéoyè abẹ́fẹ́ Awikonko bákúbákú ní lórí èdè bàbá ìbí ètò tuntun tó ń jáde nílé yìí o onígbèmọ̀gbè ẹ̀gbọ́n tani dáhùn ìbéèrè Awikonko lórí ètò onígbèmọ̀gbè tó gbowó ńlá 500,000 naira Yorùbá jẹ́ sọ̀rọ̀ ó pinnu jìpọ̀lì nílẹ̀ Yorùbá tó ń gbélé àṣà àti ṣe owó àtàṣà ọ̀rọ̀ ìwé ìlú ti máa jáde lọ́lọ́kùn òjọ̀kan òun ọmọ Yorùbá àtàtàkà
káàkiri àgbáyé bóyá kájọ máa kẹ́kọ̀ọ́ kájọ máa kọ́ lọ́wọ́ lórí ètò tí Awikonko gbé kalẹ̀ lórí YouTube onídèmọdè authentic Yorùbá TV ilẹ̀ ó ti máa rí o Awikonko onídèmọdè ta lórí tìpọ̀tù tí ò dáhùn ìbéèrè gbogbo ńlá ìpàdé lórí ètò onídèmọdè kájọ máa fojú oúnjẹ àlùjẹ lórí YouTube channel authentic Yorùbá TV láti ìgbàdégbà.